ẹ̀yin tèmi láàrin Lizzy Anjorin àti Ìyábọ̀ Òjó, ó dàbí ẹni wípé ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. Ṣe la lérò wípé ìjà yìí ò ní pẹ́ tán, ṣùgbọ́n pẹ̀lú bí gbogbo ẹ̀ ṣe ń lọ báyìí, ẹ̀yin tèmi ó tún wá gbẹnu tán o, kódà ó tún lẹ́tìkẹ́. Tẹ́ ẹ bá gbàgbé, níbi nǹkan bí ọdún bíi mélòó kan sẹ́yìn tí ìjà yìí tó gbóná láàrin Lizzy Anjorin àti Ìyábọ̀ Òjó, ó la rí pọ̀lọ́ èyí tó jáde tó sì jẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé gbogbo wótòwótò èyí tí àwọn méjèèjì èyí tí wọ́n ṣe ní orí ayélujára ẹ̀, ó ní ó ti sú òun, ó ní ó ti tó gẹ́. Ó ní ìjà ẹnu yìí ó ti sú òun, ó ní ṣe ni kí àwọn méjèèjì ó ní kí wọ́n bọ́ sínú boxing ring o, ó ní kí wọ́n lọ fi agbára hàn. Ó ní gbogbo èyí tí wọ́n ń ṣe ní orí social media yìí ó láwọn ò fẹ́ o. Ó ní ṣe ni kí wọ́n lọ kojú ara wọn, kí àwọn wá wo ẹni tó lágbára jù, káwọn wá wo ẹni tó le jà jù. Ó lélẹ̀ òun gangan, ó ní àwọn ń fẹ́ o, ẹ̀yin tèmi. Ó ní fún ìdí èyí kí àwọn méjèèjì ó ní ṣe ni kí wọ́n mú déètì ọjọ́ tí wọ́n lọ kojú ara wọn. Tí ẹni tí ò bá fọ́ lójú yóò fọ́ lójú, ẹni tí ò bá fọ́ lẹ́nu náà ó ní kò sí tí fi ń ṣèyàn ó lè fọ́ lẹ́nu, ẹ̀yin tèmi. Àwọn èèyàn wọ́n ti sọ̀rọ̀ yìí, wọ́n ti gbàgbé ẹ̀ níbi ọdún bíi mélòó kan. Ó tilẹ̀ jẹ́ wípé nígbà tí ọ̀rọ̀ yìí ń lọ káàkiri, Lizzy Anjorin kò fi bẹ́ẹ̀ fèsì dáadáa, ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ó wá ní òun ti wá jáde o, ó ní òun ti ṣetán láti fún Pọ̀lọ́ ní èsì ọ̀rọ̀ rẹ̀ èyí tó sọ níbi ọdún bíi mélòó kan. Ó lóun ti ṣetán ìjà o, òun ti ṣetán láti bá Ìyábọ̀ Òjó jà. Ó ní ṣùgbọ́n kó tó di wípé òun gbà láti bá Ìyábọ̀ Òjó jà, ìyẹn Pọ̀lọ́ ó ní láti ṣe àwọn nǹkan kan. Kí wá ni tí ó ní kí Pọ̀lọ́ ṣe? Ó ní Pọ̀lọ́ ní láti múra ìjálẹ̀ láàrin òun àti ọkọ òun, ìyẹn Abdulateef Lawal. Ó ní lẹ́yìn 10 rounds tí ẹni tí ìkúùkù bá bà lójú tàbí tó bà lẹ́nu àbí tó kán lápá àbí tó kán lẹ́sẹ̀, ó ní lẹ́yìn ìgbà náà ó ń lòun àti Ìyábọ̀ Òjó àwọn tó wá ṣẹ̀ kojú ara wọn. Ó ní tóun bá gbá Ìyábọ̀ Òjó mú, ó ní ṣe lòun ò pa o. Ó ní bó tilẹ̀ jẹ́ wípé òun ò kí ń ṣe professional boxer. Ó ní ọkọ òun, ó ní akọ́ṣẹ́mọṣẹ́, bẹ́ẹ̀ ni, ó ní ọkọ òun ní professional boxer. Ó ní tó sì wà certified tí gbogbo ayé èyí tó sì mọ̀ wípé ó ń ja ẹ̀ṣẹ́. Ó ní tá a bá wojú rẹ̀, tá a sì wọ́wọ́ rẹ̀ méjèèjì, a mọ̀ wípé akọ́ṣẹ́mọṣẹ́ nínú ká ja ẹ̀ṣẹ́, nínú ká yọ eyín bọ́. Bẹ́ẹ̀ ni ó ní Abdulateef Lawal ọkọ òun èyí tó jẹ́, ẹ̀yin tèmi. Ó ní bó ti wá jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ yìí, ó ní ó ti wá ran òun náà. Ó ní òun ò nílò láti lọ sí iléèwé à ń ja ẹ̀ṣẹ́ àbí kó òun tẹ̀ lọ kọ́ ẹ̀ṣẹ́ jà. Ó ní torí wípé yóò ran òun náà. Ó ní ìdí nìyí tóun ti ṣetán, tóun sì ti fi gbáradì láti ṣetán láti bá Ìyábọ̀ Òjó jà. Ó ní torí pé tóun bá bá Ìyábọ̀ Òjó jà, ó ní tóun bá fún un ní ẹ̀ṣẹ́ kan lásán báyìí, ó ní ṣe ni Ìyábọ̀ yóò lọlẹ̀ tí ò ní lè dìde mọ́. Ó lóun ó pa Ìyábọ̀ Òjó pátápátá ni, ẹ̀yin tèmi. Eléyìí mọ̀ tó gbẹnu tán, abẹ́ẹ̀rí. In tó wà nílẹ̀ yẹ̀ rí wípé ọ̀rọ̀ yìí ò ní tán bọ̀rọ̀. Ṣé ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní gbàlù tí wọ́n ń gbàjò tí inú wọn dùn wípé ṣé ni àwọn ò lè dúró káwọn rí ìjà Ìyábọ̀ Òjó àti Lizzy Anjorin ní ojúkòlójú. Wọ́n wá ń béèrè wípé tí ìjà yìí bá wáyé, kódà àwọn èèyàn gan ti mú déètì lórí ìjà tí à ń sọ yìí, tí Ìyábọ̀ Òjó náà tóun náà sì ti ṣe kíni, tó ti fòǹtẹ̀ jàn, tó lóun ti ṣetán láti bá Lizzy Anjorin jà. Ó ní ṣe lòun ó yọ ojú Lizzy tóun ó yọ sọ́ọ́lẹ̀ báyìí, ẹ̀yin tèmi. Bẹ́ẹ̀ làwọn kan náà ń bẹ̀bẹ̀ wípé kó jọ kó torí Ọlọ́run o, kó má bá Lizzy Anjorin jà. Ó ní torí wípé Lizzy ti fẹ́ kú. Wọ́n ní ṣe ló ń wẹ́ni tí yóò kúkú pa pátápátá. Wọ́n ní àwọn ò sì fẹ́ kó jẹ́ wípé ikú Lizzy Anjorin ọwọ́ Ìyábọ̀ Òjó òun ni ó ti wá. Fún ìdí èyí kí Ìyábọ̀ Òjó kó má bá Lizzy Anjorin jà o, torí wípé ẹni tí ó pa òun ló ń wá. Kí Lizzy ó wẹ́ni tí ó bá jà síwájú, ẹ̀yin tèmi. Bẹ́ẹ̀ làwọn kan sọ wípé rárá kò sí ohun tó jọ o. Ìyábọ̀ Òjó
ó gbọ́dọ̀ bá Lizzy Anjorin jà ní pé àwọn tí ẹ̀ fẹ́ kí Ìyábọ̀ Òjó kó lò pa pátápátá pé gbogbo ẹnu tí máa ń lé ní orí ayélujára yìí àwọn fẹ́ kí ó lọ fi agbára rẹ̀ kó lọ fi hàn Ìyábọ̀ Òjó ní ojúkorojú ẹ̀yin tèmi. Bẹ́ẹ̀ làwọn olólùfẹ́ Lizzy Anjorin náà làwọn náà ń sọ fún wípé àwọn sọ̀pọ̀tì Lizzy Anjorin o wípé kó lọ bá Ìyábọ̀ Òjó jà torí pé àwọn ọmọ ẹni táwọn ní yèyé mẹ́ṣọ́ táwọn nìkan. Wọ́n láwọn jẹ́rìí ẹ̀ ó sì dá wọn lójú wípé yóò sì pa Ìyábọ̀ Òjó ní pátápátá. Wọ́n nítorí wípé gbogbo ara rẹ̀ wọ́n ní òní ò kọ́kọ́ wómú. Wọ́n nítorí wípé ó ti lo cream ẹ̀yin tèmi. Wọ́n ní iṣẹ́ kan tí yèyé mẹ́ṣọ́ àwọn tó bá kọ́kọ́ fún Ìyábọ̀ Òjó báyìí wọ́n ní ṣe ní òlulẹ̀ tí ò ní dìde mọ́ ẹ̀yin tèmi ó mọ̀ lágbára. Kó tó di pa àtẹ̀síwájú ẹjá gbọ́rọ̀ lẹ́nu Lizzy Anjorin fúnra rẹ̀ ní tó sọ nínú fídíò yìí. Go and ask people how many years I spent doing smuggling business. You underestimated me. Ikú lẹ fi ń ṣeré. Ìyábọ̀ ikú ẹ ti dé. I told you Ìyábọ̀ Òjó that Mohbad spirit will finish you. I told you Ìyábọ̀ Òjó. I told you, go and ask anybody that smuggling business, what are the things you will learn first? In smuggling business, go and ask anybody. Do you know how many years I did smuggling business? Do you know how many years do you think I'm weak like Ìyábọ̀ Òjó? Why is Ìyábọ̀ Òjó can't do business? You think I'm making up like Ìyábọ̀ Òjó? Go and ask. I think there was a guy that came out recently that said Lizzy Anjorin, ó bá wọn mọ̀ ta èmi máa bẹ́ẹ̀ ju Ìyábọ̀. Ní lo 2 minutes kó máa fi kú. Máa kọ́kọ́ gbé ẹ sáré. Ìwọ lórí burúkú, ìwọ tó mọ point, ìwọ tó kàn juwọ́. Ìwọ tó ní dòdò mọ́, ìwọ tó lọ́pọlọ, ìwọ tó ṣe surgery Ìyábọ̀. Ìwọ ń bá mi lẹ́nu kó fẹ́ bá mi jà. Ìwọ òkú turkey, ìwọ lórí burúkú, ìwọ lòṣì. Ìwọ táyé ẹ ti bàjẹ́. Ìwọ tí rọ́bà báńdì òbú ẹ ti bàjẹ́. You think boxing is all about throwing punch. Boxing is all about inner strength. Calculation. Bóyá ló mọ̀ pé Mr. Lawal fi ẹ̀ṣẹ̀ jẹun dáadáa. Go and look at Mr. Lawal's face. Mr. Lawal is a certified boxer. Mr. Lawal is a certified boxer. Ìyábọ̀ Òjó, even if I did not go under any training, my husband training is enough for me. For 2 days, òkú ẹ̀ náà máa gbé jáde within 2 minutes. Go and ask anybody. Mr. Lawal is a certified boxer. He doesn't talk. Polo Okoye, my husband is not ready to settle with you or join issues with you. He wants to reset you with this. And trust me, he will never disappoint me. And either you're dead or you're alive, me and Ìyábọ̀ Òjó fight will continue. Because I am coming with 2 coffins. One for you, one for Ìyábọ̀ Òjó. Now, let me continue. You said ambulance and doctor provided. Like I said, I will also provide 2 coffins. One for you, Paul Okoye, one for Ìyábọ̀ Òjó. You said organized by Paul O and One Africa Global. Now, another evidence. Paulo Okoye, you said happy Valentine's Day. Happy Valentine's Day. At Ìyábọ̀ Òjó Fabrics, it do matter, pay me my money. 91K. This your statement shows your anus is no more a virgin. Oh, you know they see Mr. Lawal face. You know they see him lips. Ìyábọ̀ ò lè last 2 minutes. Ó máa sáré kiri ni. Máa kọ́kọ́ gbé ìyá ẹ̀ sáré lórí ring bí kò kú. Máa make sure pé we're exhausted. Ìwọ tó lè ṣe show 5 hours. Ìwọ tó ní focus. Before you can become a successful boxer, you must have a focus. You must have the inner strength. You must be calculative. You must be well informed. Ayé máa bàjẹ́ sí mi lọ. Come and help me put this thing back, please. I'm donating 2 coffins. One for Paulo, one for Ìyábọ̀ Òjó. Abẹ́rẹ́ báyìí ẹ̀yin tèmi ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu Lizzy Anjorin yìí kí wá ní ká ti pe gbogbo jágbajàgba yìí kí ni ká pe gbogbo wọ́nranwọ̀nran yìí èyí tí àwọn ọ̀rọ̀ tá gbọ́ lẹ́nu Lizzy Anjorin ẹgbọ́n náà láàrin èmi àti yín tí wọ́n bá fi Lizzy Anjorin kalẹ̀ àti Ìyábọ̀ Òjó
ta lè lérò wípé yóò lura wọn pa, yóò lura wọn dákú láàrin àwọn méjèèjì, àbí tí wọ́n bá fi Mr. Paulo àti Lateef kalẹ̀, ta lè lérò wípé yóò lura wọn pa nínú àwọn méjèèjì, àti wípé ìjà tó wà ńlẹ̀ yìí gan tí àwọn èèyàn ti mú déètì fún, kí ni tẹ́yìn náà rò lórí ọ̀rọ̀ yìí? Ṣé ẹ sọ́pọ̀tì ẹ̀ wípé kí Lizzy Anjorin àti Ìyábọ̀ Òjó kún kojú ìjà ìyẹn face to face o, kì í ṣe gbogbo èyí tá a ti ń rí láti bí ọdún mélòó kan ní orí ayélujára. Àwọn èèyàn sọ wípé àwọn ò fẹ́ ọ̀rọ̀ ẹnu mọ́, wọ́n ní ká máa pariwo ká máa ranjú wọ̀n lórí ayélujára yìí ó ti tó àwọn, ó tiẹ̀ ti ṣú àwọn pátápátá. Wọ́n ní ṣe ni kí àwọn méjèèjì kó kojú ara wọn. Kí ni tẹ́yìn náà rò lórí ọ̀rọ̀ yìí? Ta lẹ lérò wípé yóò lura wọn pa? Ṣẹ́yìn náà wá fọwọ́ sí kí Paulo àti Lateef káwọn náà ṣe kíni, káwọn náà kojú ara wọn gẹ́gẹ́ bí Lizzy Anjorin ti sọ. Ẹ̀yin tèmi, àbí ẹ rí wípé ìjà tó wà nílẹ̀ yìí kì í ṣe ní tí ó tàn bọ̀rọ̀ rárá. Pẹ̀lú gbogbo ohun tí ń lọ báyìí, ṣe ló dàbí ẹni pé ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o, ẹ̀yin tèmi. Àbí bóyá nígbà tó ní kálukú tí wọ́n bá bọ́ sórí boxing ring tí wọ́n fi agbára han ara wọn, bóyá ìjà yóò tiẹ̀ dópin. Gbogbo èpè lọ́tùn lósì yìí gan bóyá yóò dópin. Ní tèmi o, ó wù mí kí ìjà yìí kó ṣe kíni, wàláì kó wáyé, ká tiẹ̀ wá wo ẹni tó lè jà, káwọ ẹni tó jẹ́ wípé kì í ṣẹnu lásán, òun ni wọ́n ní. Tí wọ́n bá kojú ara wọn, ara wo ni wọ́n fẹ́ fira wọn dá gan? Ẹ̀yin tèmi, ọ̀rọ̀ ló délẹ̀ yìí. Gbogbo ohun tẹ́yìn náà bá rò lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, ẹ fi dáhùn yín, ẹ fi sí orí comment section. Ẹ jẹ́ ká jọ sọ, ẹ jẹ́ ká jọ jọ́ gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe ní orí ìkànnì yìí. Ire o.